Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ tèmi Ọlọ́ládé Akéwìsì pátápátá ni mo kí. Àṣírí ikú tó pa Ògúnbọ̀dé QUADRI Adedamola aka Olas. So ikú tó pa ìyẹn QUADRI kan wòye. Àṣírí ikú tó pa mo fẹ́ sọ fún gbogbo ọmọ mẹ̀kúnnù táwọn èèyàn ti ń gbé fídíò ẹ̀ káàkiri, tí mo dẹ̀ tún fẹ́ fi ìmọ̀ràn tèmi náà kún gẹ́gẹ́ bí káwọn òbí kan fi rí ẹ̀kọ́ kan àbí òmíì kan fi rí kọ́ nínú ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé láti bá mi share fídíò yìí, bẹ̀rẹ̀ bá mi like, bá mi comment, bá mi subscribe. Ẹ jọ̀ọ́. Ó ṣẹlẹ̀ pé ní on the 16th of January 2025 QUADRI yẹ Ògúnbọ̀dé QUADRI Adedamola aka Olas ó gbéra pọ̀ lọ sí ilé ìjọsìn kan tí wọ́n ń pè ní CCC Ìlérí Olúwa Parish ní Okoko Michael. So kúrò dùpọ̀ wọ́n fẹ́ lọ síbẹ̀, ó pe girlfriend ẹ̀ ìyẹn gẹ́gẹ́ bí àfẹ́sọ̀nà ẹ̀, mo fẹ́ dé church ibi báyìí bó tẹ̀ jẹ́ pé kò tiẹ̀ sọ pàtó nǹkan tó fẹ́ lọ sí fún bẹ́ẹ̀, lòó kàn sọ fún un pé òun lọ bí báyìí ó dẹ̀ ti sọ fún un. So ó wáyé kó tó dé àbẹ́ ọ̀pá lágbájá kí ló ṣẹlẹ̀, ó yẹ káwọn ti rí ó ti ń lọ bí 2 days àwọn ò wá gbúrò ẹ̀. wọ́n á ní ẹgbẹ́ káwọn wá sí ọ̀dọ̀ àfẹ́sọ́nà ẹ̀yẹ girlfriend ẹ̀. Ìgbà tí wọ́n dọ̀dọ̀ ẹ̀ ó ní ibi tó sọ fún un pé láàsì tóun lọ ṣọ́ọ̀ṣì CCC Ìlérí Olúwa Parish ní Okoko Michael, ibẹ̀ ló sọ fún un pé òun lọ gbẹ̀yìn. Wọ́n ní òkè so wọn ṣọ́ọ̀ṣì náà àwọn ọmọ ọ̀bẹ so wọ́n gbéra wọ́n lọ ilé ìjọsìn náà. Ìgbà tí wọ́n dé ìjọsìn náà jọ abẹ́rẹ́ QUADRI pásítọ̀ náà dì láì pé òun ò mẹ́ni títẹ̀ jẹ́ QUADRI rárá, pé òun ò tiẹ̀ gbọ́ orúkọ yẹn rí, pé kò sọ ọmọ náà ìjọsìn wọn, kò wá sínú ṣọ́ọ̀ṣì wọn. So àwọn òbí ẹ̀ ò ṣe méní wọn ṣe méjì, wọ́n lọ ọ̀dọ̀ àwọn agbófinró. Mo ti kọ́kọ́ kan mo ṣe sàdákàtì fáwọn ọlọ́pàá tí wọ́n ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, tí wọ́n tètè bá wa fi ojú àwọn ọ̀daràn tí wọ́n sì bá wa fi ojú àwọn àṣìbí hàn síta. Mo kọ́ dúpẹ́ lọ́wọ́ yín fún yẹn. So àwọn ọlọ́pàá yẹn ni wọ́n try láti encourage the pastor yẹn pé kìíní bọ̀ same thing náà tí wọ́n gbé lẹ́nu pastor yẹn ni pé pastor yẹn sọ pé àwọn òye okay. So wọ́n bá bẹ̀rẹ̀ investigation wọn. Ìgbà tí wọ́n dẹ̀ rí pé girlfriend rẹ̀ tó pè láṣìírí léyìí, wọ́n rí pé ọkùnrin tó pè láṣìírí léyìí, so wọ́n sọ pé báyìí lòun lọ. So they started their investigation. So nǹkan kan sọ sí àwọn òbí ẹ̀ lọ́kàn pé àkáǹtì ẹ̀ ẹ jẹ́ káwọn wo statement of account ẹ̀ káwọn lọ sí báńkì láti lọ print ẹ̀ jáde ṣẹ̀gẹ́ ti báyìí. So níbẹ̀ ni wọ́n ti wá rí pé ẹni báyìí náà tẹ 1.5 million sí last. Ìgbà tí wọ́n padà àṣàyìnwá àṣàyìnbọ̀ wọ́n rí pé same pastor tó sọ pé òun ò rí náà ni ó bá owó yẹn tán ṣe àkáǹtì yẹn sí. So wọ́n ṣàmú pastor yẹn. Ìgbà tí ìbáwí ti ń pọ̀ fún pastor, ó padà jẹ́wọ́ pé òótọ́ ni ó wá sílé ìjọsìn àwọn tẹ̀ ti ṣe kíni àwọn àti ọmọ wọn ti yanjú QUADRI lọ́mọ 28 years old. So wọ́n yanjú ẹ̀ tán, wọ́n mú ẹran ẹ̀ wọ́n pín káàkiri kiri ṣọ́ọ̀ṣì, wọ́n fi ṣàwọ́rò kérò lè máa pọ̀ nínú ṣọ́ọ̀ṣì wọn. Wọ́n fi máa rí pé pásọ lágbájá èèyàn ní tẹ bá dé ṣọ́ọ̀ṣì ẹ̀rọ kún bẹ́ẹ̀ bà kan ní láì làmọ́ tó ti ṣe lábẹ́ tẹ́lẹ̀. So àwọn bọ́dì ara ẹ̀ tó kù wọ́n sin sí ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì. So àṣírí ṣàtù pé ọ àti ọmọ ẹ̀ wọ́n jọ yanjú QUADRI. Náà èyí tó mi fẹ́ wá gangan sọ bẹ́ẹ̀ ni pé àwọn òbí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ obìnrin, ẹ̀yin ni mo ní ọ̀rọ̀ bá ṣojú. Ọmọ yín ò gbàgbà fọ̀, ó ń kaṣọ wálé, ṣèbí léèrè ń bo ló ti lówó tó fi ra sàn. Ọmọ wà nílé ìwé
torí wọ́n ní political science ló ń study lọ́wọ́, ó wà nílé ìwé. Níbo ló ti rí adúrú owó bàǹtàbàǹtà báyẹn tó fi jẹ́ kó wá pé ó ń lọ sí church, ó fẹ́ lọ fi ṣiṣẹ́, tó fi wá ń send owó sí pásítọ̀. Nígbà tí wọ́n ti sọ pé ó send owó yẹn, àwọn pásítọ̀ ẹ̀rọ gan ni wọ́n dìde mú fóònù nọ́mbà ẹ̀ fún ẹ̀ ni wọ́n yọ owó yẹn nínú àkáǹtì ẹ̀. Náà ẹ̀yin òbí, ẹ̀yin gangan lẹ ní èlọ́tì láti ṣe jù, torí àǹkọ́kùnrin gbà mí kì í gbé ní wọ́n ti máa wá jíjẹ mọ́ mi bọ́mọ ó sì jẹ lọ. So tí bàbá bá ń bọ́mọ wí gbà mí, àwọn obìnrin máa ń fẹ́ pé nǹkan ó ti ń àṣì mọ́mọ jù, ó ti ń ṣe gbá kan jù. Tẹ́ bá ti wá rí pọ́mọ yín ṣe yahoo, pàápàá jùlọ mo ti mú àwọn òbí kan tó yẹ pé àwọn gangan mi ì tí fẹ́ dárúkọ wọn fáyé gbọ́, mo ti fẹ́ wo ibi tí wọ́n bá dé náà. Àwọn gangan ni wọ́n ń lọ ilé àfà, ilé babaláwo, ilé pásítọ̀ torí kọ́mọ wọn lè gba oúnjẹ ìyàwó láti pa àwọn nǹkan lẹ́kún jayé. Ẹ mọ̀ pé kàmá ni bá lọ àbó padà dé. Bẹ́ẹ̀ ni bá lọ àbó sì kí ni àbó padà dé. Tó túmọ̀ sí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi, àwọn gangan ni wọ́n fowó ara wọn fàjọgbọ̀dì. Nítorí ó ṣẹlẹ̀ sáwọn ọmọ wọn lónìí, àwọn gan ni wọ́n fi àfọwọ́fà náà fi fa nǹkan mí bẹ́ẹ̀. Ọmọ yín ni yahoo, iṣẹ́ wà tí yẹn lè ṣe lóríṣiríṣi tó máa jẹnẹrétò owó wá fún yín. Mo ti rí òbí mi dẹ́kun orídìdí ìfa ọmọ rẹ̀ pé bàbá bọ̀dá lágbájá ẹ mọ̀ bá mi kọ́ ọmọ mi ní yahoo. Ẹ jẹ́ kó mọ̀ náà fẹ́ mọ̀ rí kó náà fẹ́ mọ̀ gba owó. Mo ti rí àwọn òbí tó jẹ́ pé fún alára wọn ni wọ́n lọ ilé pásítọ̀, ni wọ́n lọ ilé babaláwo, ni wọ́n lọ ilé àwọn àfáà pé ọmọ mi yahoo ni o, ẹ bá mi wọṣẹ fún un tí ó fi gba owó. Ọmọ dẹ̀dẹ́lẹ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan kò mọ́lé pásítọ̀ pé wọ́n lọ ń ṣáájú ń bẹ̀, kò mọ́lé babaláwo pé wọ́n lọ ń ṣáájú ń bẹ̀, kò mọ́lé àfáà pé wọ́n lọ ń ṣáájú ń bẹ̀. Ẹ̀yin òbí lẹ kọ́ ọmọ mi. Náà ẹ ti wá tọ òde bolóṣà lọ́wọ́ tán, ó wá kú bá bẹni tó fẹ́ bọ̀. Ẹ̀yin tẹ́ bá ti fowó tọ́wò yóò fẹ́ wò pé kò sẹ́ni tí ó tọ́ ìṣẹ́ tí ó wà tọ́ adùn tí ó wà nínú ìṣẹ́ ló ń fẹ́ kú sí. Ẹ̀yin òbí, ẹ̀yin lẹ fa ìdọ̀tí tó ń ṣẹlẹ̀ sọ́mọ yín, tó yẹ pé ìgbà tó bá wá ṣẹlẹ̀ tán ẹ wà máa ti ká àbámọ̀ bọ̀ ni. Ó wá ṣẹlẹ̀ tán ẹ wà máa kígbe káàkiri ẹgbà mi o, ẹgbà kìíní tẹ̀gbìn nìkan o. Ẹ̀yin ni ẹ sì máa ń lọlé babaláwo, lọlé pásítọ̀ pé kọ́mọ yín pé kò sì ṣe yahoo jẹsẹ̀ ẹ̀ ń pa àwọn kan lẹ́kún, ẹ̀ ń pa wọ́n lẹ́kún jayé. Ìwà tí ò dáa gbáà ni. So tí ẹ bá wá padà gẹ́yìn náà bá wá padà gẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ọmọ yín náà padà wá ṣàṣewáṣe, ó ti kọ́ ó ti wá lọ sí nǹkan ẹ̀ kọjá yìí, ẹ wà á ní àánú yín wà mọ́ ọ sí yẹn láìmọ̀ pé yín gan fún alára yín gan lẹ fa jọ̀gọ̀dì sọ́rọ̀ àwọn ọmọ yín. Ẹ jẹ́ àṣàyè rẹ̀ nítorí òní kọ́, nítorí ọ̀la ni. So bàbá tó bá ṣe ń bọ́ ọmọ náà wí, ó ṣe tẹ́ pé bàbá mi náà ló ń lọ yájú lé pé kọ́mọ sáà gbowó di yahoo yìí ni. Ọ ti wá fún ọmọ tó di babaláwo tó pé gbà á mọ̀ bọ́ sí lọ́dọ̀ àfáà yìí. Tó wáyé pé bí a rí pé $200 ló ń gbà bí wọ́n ṣẹ̀ṣẹ̀ àbóṣoṣù. Bí bàbá wa sọ pé ọmọ iṣẹ́ tó ń bu yìí ọlá kò tí mọ̀ lu ẹnu ìgbà ni o, tó bá ń lo ẹnu ìyàn bó ṣe wà yìí $1 million wàá máa gbà lọ́sọ̀ọ̀sẹ̀ àbóṣoṣù. Inú ẹ̀fọ́ á máa dùn pé kó gbà, inú tẹ̀yìn náà máa dùn pé ọmọ mi nù ó ti gba owó ẹmọ náà lọ yàfùnyàfùn lókù. Ọmọ yín mi gan ṣe gan ẹ̀ka máa kó pàdé dé ra mọ́tò bọ̀gìnì ọmọ wà skul ẹ̀ka ṣé ìyẹn yẹn lọ kẹ́kọ̀ọ́ skul ẹ̀yìn tó gbé mọ́tò wálé ẹ̀ẹ́dẹ̀ challenge ẹ̀ bí léèrè ẹ̀ ní nǹkan ayọ̀ ni. Ẹkún ọjọ́ iwájú lẹ fi ń sunkún. Àti tẹ́yìn àbùkọ́dù tó ṣẹlẹ̀ yìí kì í ṣàkọ́kọ́ ẹ̀ tó ti ń lọlé pásítọ̀ tó lọ ń ṣáájú, kò dẹ́ ṣẹ̀ kejì ẹ̀ ó ti ń ṣe é tipẹ́tipẹ́ kí ẹgbẹ́ ti báyìí. Bọ̀ àwọn òbí ẹ̀ gbìgbà jẹ́ pé wọ́n ti kọbi ara sí, wọ́n ti ka kìtì mára ni pé lágbájá skul ló wà o dẹ̀ tí mọ̀ lọ́wọ́ tí ìmísí owó lọ́wọ́, o wà aṣọ tó ń wọ̀, owó tó ń ná, owó tó wà nínú àkáǹtẹ̀, kí ló dé bolo tí ń rówó kí ọmọ yín ṣì tẹ̀ dáhùn bá sọ̀rọ̀ kàrí pé ọmọ yín náà ti lówó lọ́wọ́, inú yín máa dùn mọ̀ dúdú ẹ̀sìn káàkiri. Ẹ ṣayé rí o torí òní kan torí ọ̀la, torí ẹni ilé tá a bá fi tọ́mọ ìrì ni ó padà wó gbẹ̀yìn. Àwọn àgbà kan pòwe wọ́n mọ tán wí o,
ẹ fi ọ̀nà tó tọ́ ẹ fi lé àwọn ọmọ yín lọ́wọ́. Kì í ṣe dandan ni pé kẹ́ ẹ jẹ èèyàn kẹ́ ẹ tó jẹ èèyàn. A lot of things wà tẹ́yìn lè ṣe. If gan as a guy tó wà ní school gan sef, course tó ń study yẹ is a thing that kò lè apply kó sọ di kó kú ọ̀gá wa tó fi kọ́yàn. O lè sí a lot of things tí wọ́n ti pé social media account o lè sọ kó máa fi tútù àwọn èèyàn bẹ́ẹ̀. From there you be making your own money. So kò nígbà tẹ́ bá tó jẹ kẹ́ tó jẹ èèyàn kẹ́ tó jẹrin èèyàn. So àwọn pásítọ̀ yìí náà mo sọ nínú fọ́nrán studio tí mo ṣe níbi ti Abdulrahman Afonso tí mo pè ní alápàtà pé nínú majority àwọn tó ń ba Nàìjíríà jẹ́ lónìí àwọn àlùfáà àti pastors. Yes, it is true. Torí iṣẹ́ láabi tó pọ̀ jù láyé ní Nàìjíríà lóde òní ẹ̀bà tẹ́ bá gbọ́ pé wọ́n pààyàn bí kan lónìí tí ò bá ti jẹ́ pásítọ̀ yóò jẹ́ àfà. Ṣé n ti ń bẹ náà Al-Qur'an ẹni ẹ̀ fi kọ́yàn sóun lẹ́ ń ṣe? Ṣé n ti bí ó wà nù Báíbù sóun lẹ́ ń ṣe? Ìgbà wá lé pé ilé ìjọsìn pásítọ̀ báyìí bá buṣẹ́ fún ọ wàá gba owó. Ìgbà wo ni kó di pé ẹni tẹ́ bá ti lọlé àfà ẹ̀ lọ ń buṣẹ́ ń bẹ̀? Ìyẹn máa ń lọlé àfà ń gbà mí pé àfà ẹ bá mi bẹ lọ́hùn kí nǹkan kọ́nà yìí kó ṣe kí ni kó là fún mi. Àfà ni pé àwọn bí àwọn ayé àbábá nínú Kùránì mùsùlùmí yẹn lọ́mọ ká tó bá mọ̀ ká àwọn kan bá báyìí bẹ́ẹ̀ yálà tí fò ní o bẹ́ẹ̀ kìnìún kan ní o lọ́mọ sá báwọn bàbá wa ayé gan àwọn ṣèkà Ádámù bó ṣe máa ń ṣe fún yẹn nìyẹn. Wádìí pé tí wàá gba ayé kan nísìnyí àwọn sọ jálàbí ọ̀kẹ́ á mọ̀ pa èèyàn bí ẹ ń pẹ́ ẹran ẹ ti wá sọ ọ́ diṣẹ́. Yóò dáa ìgbà wọlé tó fẹ́ bọ́ nínú ilé ìpèkè ní gbogbo àádáadáa yín ilé ayé nìkan náà lòun hàn ní sin 5 naira báyìí hàn ní sin mọ́ àsán láwálé ayé o àsán náà làá sì padà sílé àsán náà làá sì padà sóde ọ̀run. So ẹ jọ̀ọ́ ẹja wùwà tó yẹ pé tálíkì àmọ́ bá dé tí ó bà lọ́wọ́ wa tọ̀ barakallahu fiki ẹ jọ̀ọ́ ẹ bá mi like ẹ bá mi comment ẹ.